kí ló dé tá gbúrò yín láti jọ yìí kí ló ṣẹlẹ̀. Nípa ti orin akọrin tata akọọ́lẹ̀ àwọn tó yẹ kó bá wa tà apart from the fact wípé challenges wà mo realize pé music business yẹn maybe èmi ni mi understand ẹ ní o maybe but mo kàn realize pé àrí marketer so marketer àtàjọ ń ṣe business ó kàn decide láti máa concentrate lórí so but later lawa mọ nǹkan tó ṣẹlẹ̀ but I don't really want to talk much about that but ní gbogbo ìgbà títí di òní náà ni mo ṣe ń kọrin so we still go out for ministrations we sing. mo ń gbọ́ kéde kan káàkiri lórí rédíò tó mú mi wálé yín pé ṣé lóòótọ́ ni ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀ sí yín gan-an. Lóòótọ́ ni. Kí ló ṣẹlẹ̀. Mo ní kidney failure. Kidney failure àbí kidney problem. Ó ti fail náà ni. Bẹ́ẹ̀ sì wà níwájú mi kíndìnrín yín ti fail. Àbí tí nǹkan ò bá ṣiṣẹ́ mọ́. Kíndìnrín yín ò ṣiṣẹ́ mọ́ bẹ́ẹ̀ sì wà níwájú mi. Bẹ́ẹ̀ ni. Ẹ̀rí dà tá a fi mọ̀ pé kíndìnrín yín ò ṣiṣẹ́ mọ́ ǹjẹ́ mú lẹ́tà ló la. Àbí. About even letter operation. Ẹ bò mọ̀ wọ́n dágbà àyà yín lò ní. Kí ni ẹ ń lòyún fún bẹ́ẹ̀. Ibi tí o ti gba dialysis nìyẹn. Nílé ìwòsàn tí wọ́n ti ń ṣe dialysis ẹ ti bẹ̀rẹ̀ dialysis. Bẹ́ẹ̀ni. Nígbà wo. Bí 3 weeks ago. Supplement Specialist Kidney Center. Tẹ́ ẹ bá fẹ́ ṣe dialysis yẹn ó máa ń tèlò lẹ́ẹ̀kan. Ẹ̀ẹ̀kan yẹn 70,000. Ǹjẹ́ ẹ mọ implication ẹ̀ sá. Tó a ti fi gbogbo ẹ̀ sọ́wọ́ lọ. Pa tí ẹ ṣì wà láyé lónìí ìyanu Ọlọ́run. Bó o lẹ ṣe mọ̀ pé ẹ ní kidney problem pé kidney yẹn ti fail àwọn nǹkan kan wo torí tẹ̀yàn bá wò yín lójú ní ìsẹ̀yìn ò lè mọ̀ pé nǹkan kan mú yín. Nǹkan tó yẹ everybody náà nìyẹn lẹ́dùn pé àwọn ò mọ̀ pé nǹkan kan ṣaṣọ funfun látọdún yìí. High blood pressure ni mo ti ń battle for a long time. Ẹ̀jẹ̀ ríru. Bẹ́ẹ̀ni. So àdẹ gba gbogbo ìyànjú a lọ hospital à ń lóògùn à ń ṣe gbogbo ẹ̀ but ìgbà tí high blood pressure yẹn máa wá it was so high tó jẹ́ pé in fact ìyanu Ọlọ́run náà ni pé mo wà láyé lásìkò yẹn because my BP on that day was 315. Ó fa kínú. Bóyá 1 something mi ìrántí 1 tó jẹ́. Ti sálẹ̀. But tókè ẹ mú mi lè gbàgbé. 315. 315. Bó lẹ ṣe mọ̀ ṣé orí ń fọ yín lẹ fi lọ hospital ni àbí bò. Nǹkan tí mo yẹ sọ pé ìyanu Ọlọ́run ni lọ́jọ́ yẹn mo kàn fẹ́ ra juice ní challenge ni mo wọnú crown chemist. Okay. So bí gẹ́ẹ̀ kan ṣe pàdé mi lọ́nà ni ẹgbẹ́ àbúrò Ṣẹ́gun ó ti ẹ̀dá tẹ wọlé bí ń pa mí ẹ wá ṣe test. Test kí ni mo fẹ́ ra juice ni wá ṣe test kò sí nǹkan tó ṣe mí ní ẹjọ́ kí n kò ń tiẹ̀ tà látàárọ̀ test kí ni ó ní ẹ ṣe blood pressure sugar level kí ni kankan ó ní ìyẹn kọ́ mo bá wa bí jẹ́ kí n ra juice nígbà tó ṣáà toro mọ́ mi títí ó dà èló ni ó ní 500 naira. ń gbowó jẹ ó yá já ṣe ó ṣe test yẹn fún mi ó ti sàpè ó tútù ṣe lẹ́lẹ́kejì kí ló ṣẹlẹ̀ tó bá ṣàgbé káàdì yẹn káàkiri ní kí n jókòó bá ṣàṣe kò sí ni òun ló wá explain fún mi ibẹ̀ mo gbàdọ̀ hospital. Láti chemist tẹ́ ti lọ rà. I'm telling you. Orí ò sì fọ́ yín. Kò sí nǹkan tó ṣe mí. Ẹsẹ̀ yín ọ̀gbọ̀n ẹ sì ń sùn gbogbo ìgbà yẹn. Àní mi mọ̀ pé nǹkan kan ò ṣe mí sẹ́
What would have happened is our. ṣùgbọ́n jaya tí wọ́n gbé káàkiri lẹ́ bá gbọ́ hospital lọ pé ẹ gbà mí o. wọ́n tiẹ̀ ti wá pe àwọn èèyàn mi kan tó wá bá mi bẹ̀ àwọn náà wá insist pé I must go to the hospital. lẹ́ bá lọ hospital ńgbà àwọn tẹ́ẹ̀dé bẹ́ẹ̀ nǹkan pé bóyá irinṣẹ́ tiẹ̀ ni ò ṣiṣẹ́. ìgbà tó ń kọ́kọ́ wọ̀n kò tí ì tó 315 yẹn ìgbà tí màá dé hospital ni doctor rí 315. ó ti wọ 315 kábíyèsí olódùmarè. That was in 2016. lẹ́tí wà lẹ́nu ẹ̀ kí lẹ wá ń ṣe é ṣe láti gbà náà. gbogbo mo ti rí doctor mo ti rí professional mo àbí professor mo ti rí àwọn oríṣiríṣi lórí ẹ̀ wọ́n fún mi lóògùn mo dẹ̀ ń lò religiously but BP yẹn ò lọlẹ̀ òun ló wá attack kidney yẹn. ló affect kidney yẹn. Affected. sẹ́yọ kan ni àbí. ló bá ti di pé ó ti kò ṣiṣẹ́ wọn bẹ́ẹ̀ méjèèjì nìyẹn. tó bá ti short down bá méjèèjì ti short down. tó bá jẹ́ pé ẹyọ kan ṣì ń ṣiṣẹ́ ni kò ní dé èèyàn ní mọ̀ kò ní dé level. pé ká máa ṣe dialysis or anything. ó ti short down. kí wàá lè ọ̀nà àbáyọ báyìí. ọ̀nà àbáyọ náà ni pé dókítà sọ fún mi pé àìsàn gbowógbowó ni. bó lẹ́sẹ̀ máa ń rówó ẹ̀yin tó jẹ́ pé ṣọ́ọ̀ṣì olùṣọ́ àgùntàn lẹ́ ń ṣe bó lẹ́sẹ̀ fẹ́ máa rówó kí lẹ ní tẹ́tà. ó ti gba gbogbo ìyànjú gbàgbára mi ò gbé náà ni. wọ́n ní gbogbo mọ́tò lẹ ti tà. mọ́tò. nítorí mọ́tò ti lọ sí i bàbá jóná ń béèrè irùngbọ̀n. kábíyèsí ọlọ́run ìgbésẹ̀ wo lẹ wá fẹ́ gbé báyìí. nígbà tí mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àti lọ́wọ́ àwọn èèyàn ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ mi Drambi torí ní tèmi mo ti fi ohun gbogbo lé ọlọ́run lọ́wọ́ pé tó bá jẹ́ pé bọ́lọ́run ṣe fẹ́ ṣe náà nìyẹn. ẹ ti fẹ́ gba kámúnù. kò kí n sọ̀rọ̀ kámú ibi tí ọ̀rọ̀ ẹ̀ dé yẹn mo ti wo wájú mo ti wẹ̀yìn ọlọ́run nìkan lolùrànlọ́wọ́. kò sí mọ́ ẹ ti sún ẹ ti kàn gírí. bẹ́ẹ̀ni ṣùgbọ́n ló wá pariwo. pé ní dékinní ìmọ̀ra o. he didn't know anything kò mọ nǹkan kan ìyàwó mi ló kàn wá sọ fún lọ́jọ́ nígbà tó rí mi tí mò ń sunkún pé tó bí ó bá jẹ́ pé bó ṣe rí náà ní báyìí ní kẹ́sẹ̀ rí báyìí ní kẹ́sẹ̀ rí o. ló wá pe òun ló wá pariwo pé ó ṣe pariwo fún gbogbo ayé nìyẹn so ó ṣe di pé a padà lọ sí hospital nìyẹn. On that day they placed me on dialysis. In fact that I'm still alive today is to God and to him and to the prophet of care for the helpless. mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn torí lọ́jọ́ yẹn bóyá bíi 700,000 ni wọ́n ná. lójú ẹsẹ̀. lójú ẹsẹ̀. yẹn ló fà á tẹ́ fi lè rí mi máa bá sọ̀rọ̀ báyìí. wọ́n ní kí ni mo gbowó lọ ọ̀sọ̀ọ̀sẹ̀ lè yan ọmọ pọ́ǹpù owó sí. surgery kékeré ilé tó wà lọ́rùn mi bíi 600,000. nígbà tí mo wòwe tẹ́ fún mi mo rí mílíọ̀nù lọ́nà 30 náírà ń bẹ. bẹ́ẹ̀ni. ìpínlẹ̀ fi ṣẹṣẹ abẹ. bẹ́ẹ̀ni. ṣé ẹ ti rẹ́ni tí ó fún yín kédìrín. tó ìyẹn dónà. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn gbà tí wọ́n gbọ́ ariwo yẹn ọ̀pọ̀lọpọ̀ ló jáde pé tọ́lọ́run bá jẹ́ kí táwọn ó bá mu àwọn ó fún mi. kábíyèsí olódùmarè ọ̀pọ̀lọpọ̀ ló jáde. táwọn èèyàn tí mi tiẹ̀ mọ̀ rí. wọ́n láwọn ó fún yín. bẹ́ẹ̀ni. kábíyèsí olódùmarè ẹni ẹ̀wà kọ́rọ̀ ó lè bá a yá lẹ́yìn yẹn lẹ́wàá san mílíọ̀nù lọ́nà 30. bẹ́ẹ̀ni. èló lẹ ti á rí báyìí. mo ti rí mílíọ̀nù 2. 2 million. omi ń bẹ lámù. omi ń bẹ lámù. 2 million nù 30 million 28 million lẹ́ ń wá ọ̀hún. bẹ́ẹ̀ni. ṣé ẹ nígbàgbọ́ sá. tó mo gbàgbọ́ lọ́wọ́ Ọlọ́run. ẹ gbà pọ́lọ́ ń lè pèsè ẹ. lórí mi tí ẹ mọ̀ pé mo lè rí 2 million yìí gan. ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún mi. ọ̀dà ẹ já ṣe báyìí torí mi ní fẹ́ dá yín dúró ẹlẹ́fẹ́ dọ̀ hospital mi ní fẹ́ dá yín dúró ẹ jẹ́ ká ṣe báyìí gbogbo ọwọ́ ìbẹ̀tẹ́ ẹ bá mọ̀ ẹ rá sáwọn olólùfẹ́ yín
àti gbogbo àwọn ọmọ Nàìjíríà lẹ́yìn ijó àánú Nàìjíríà àtòkè òkun o àti Nàìjíríà àti diaspora ẹ rawọ́ ẹ̀bẹ̀ sí wọn ẹ sì jẹ́ wọ́n mọ̀ bẹ́ẹ̀ ṣe ń fail. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé lónìí ó jẹ́ kí n wà láyé torí ìgbàgbé mi gan ìrètí mi ni wípé by now mi lè sí lórí ilẹ̀ ìpẹ́ mọ́ ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti lọ́wọ́ gbogbo àwọn ènìyàn tí wọ́n ṣùgbà mi nígbà tí nǹkan yìí tó yí bírí nígbà tí mo ti wá wà láyé báyìí tí Ọlọ́run dẹ̀ ti fún mi ní ìrètí mo bẹ̀ gbogbo ènìyàn